jẹ̀sà sóró má bá jẹ̀sà sóró kárí ọ̀rọ̀ má bá jẹ̀sà sóró. onílọ́jọ́ òbí rẹ̀ yèyé mi Princess Bola Oloyede àṣeyíṣẹ́ ọmọdún àṣeyíṣẹ́ rẹ̀ mìíràn ìjẹ̀ṣà òṣèré ọmọ onílé òbí èsì wọn fọ̀gẹ̀dẹ̀ ṣe lọ́lẹ̀ ìjẹ̀ṣà ẹyẹ oko lẹ́jẹ́ ìjẹ̀ṣà ní mèrè yèyé mi ìjẹ̀ṣà líòrè ikú ọdún òní o àṣeyíṣẹ́ rẹ̀ mìíràn ẹ̀rà sí ọkọ́ ọ̀rà àkùrẹ̀ kẹ́mọ̀yà ìyẹn ayùn lẹ́rù rẹ̀ yèyé mi. mọ̀rà láyọ̀ mi lóde mọ̀rà láyọ̀ mi mẹ́yọ̀ mọ̀rà láyọ̀ mi lóde mọ̀rà láyọ̀ mi mẹ́yọ̀ wẹ́rẹ́ ká gbogbo sọdún ọ̀rà ṣọ̀fọ̀ ọmọ rẹ̀ ọ̀rà tẹ́ni rẹ̀ sàgbà láòníjọ́ ayọ̀ rẹ̀ mọ̀rà láyọ̀ mi mẹ́yọ̀. Minister Princess Bola mọ̀rà láyọ̀ mi mẹ́yọ̀. ọmọ náà bẹ́ẹ̀ kẹ́ mọ́ gbé kíní ọ̀hún di o torí bíbí lẹ́bí ṣùgbọ́n kò kòrò bá a ṣe bọ́ọ̀dì ẹ̀yìn wọ́n sọ̀sọ̀ pọ̀lá ìbìlì àti wọ́n bí mi méjì ẹnu àrí òní o àrí àbíamọ àbọ̀ jágbọ̀rọ̀ gbọ̀rọ̀ ni. Minister Princess Bola Oloyede ní sọdún lọ́wọ́ o ọmọ àbíkẹ́ tó dolóògbé lọ́jọ́ ọjọ́ sí ọmọ ìyá olóyè lókè ẹ̀sọ́dún lẹ́sà lónìí ẹni sọjọ́ bì rẹ ìjẹ̀ṣà òṣèré ọmọ onílé òbí ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹlẹ́wẹ̀lẹ́ ìjẹ̀ṣà òrìbì ìsáná ilé ìlẹ̀rú ọwá ní ti mú náírà ogun ọmọ olóbì yìí kan gbogbogbò tìrìwọ̀ ọmọ olóbì yìí kan wọ̀wọ̀ tìrìwọ̀ obì tó bá fẹ́ tẹ̀ni àmọ́ wọ̀ sápò ẹni èyí tí ò fẹ́ tẹ̀ni àwọ̀ sínú igbó ẹranko burúkú lè fi rúriyan jẹ ìjẹ̀ṣà òṣèré ọ̀rí mọ́tẹ́mí lẹ̀ wọ̀ bá torí ẹni wá o ní tí mo bá wá ojú torí ẹni lọ torí bọ́ ọjà kan ẹgbàá kan bọ́ ọjà méjì ẹgbàá méjì bọ́ ọjà mẹ́ta ẹgbàá mẹ́ta bọ́ ọjà mẹ́rin ẹgbàárín bọ́ ọjà márùn ẹgbàárún bọ́ ọjà mẹ́fà ẹgbàá mẹ́fà ìjẹ̀ṣà tó jẹ́ mẹ́fà ló kẹ́rù ọwọ́ ẹgbẹ́ o nínú ilé bàbá rẹ̀ ogun torí ikán ọjà Haúsá ogun torí obì ọjà Ìjẹ̀ṣà ìjọ ogun jà Haúsá ogun kọkàn ìjọ ogun jà Ìjẹ̀ṣà òró mi bàbá tiẹ̀ kó lọ Ìjẹ̀ṣà bódú ọmọ apá nàdà ilé ọ̀gẹ́nẹ́ nílé bàbá rẹ̀ lù Ìjẹ̀ṣà ọ̀gẹ́nẹ́ èsìjà ẹkùn bàbá ọdẹ pẹ̀lẹ́jọ́ kojú bàbá sùkúlàdé ọ̀bẹ́lẹ́bọjà kẹ́ẹ̀bà sẹ́bọ̀rẹ́ kọ́ni fábádé ọlárìsùn orí ọmọ rẹ̀ lọ́fi adi àgbẹ̀kẹ́ òkú ọdún ní àṣeyíṣẹ́ rẹ̀ mìíràn ẹ̀jẹ̀ ńlá kọ́mẹ́fọ́ orí lábú ojú wùkẹ̀wùkẹ̀ kábíyèsí o ọmọ àfìdí pọ̀tẹ̀ mọ́lẹ̀ yèyé mi Princess Bola Oloyede ọgọ́ta ọdún ní mẹ́sẹ̀ lónìí o àṣeyíṣẹ́ rẹ̀ mìíràn o ẹ̀mìrin á ṣe púpọ̀ rẹ̀ o ìyẹn á ṣe 70 ìyẹn á ṣe 80 ìyẹn á ṣe 200 ìyẹn á ṣe 300 yèyé mi lókè pẹ́ ìyá bá ríra ìjà kíra kí mi lédè olúmi Ìjẹ̀ṣà ní mèrè o ìyá bá ríra ìjà kíra kí mi lédè olúmi o Ìjẹ̀ṣà ní mèrè o èrà sí ọ̀pọ̀ ọmọ arákùnrin kẹ́mọ́yà o Ìjẹ̀ṣà ní mèrè o bọ̀wá o bògúnrẹ́ mi Ìjẹ̀ṣà ní mèrè o. aya wọn lọ sọgbọrọ kí ni mo kì í lọ́wọ́lọ́wọ́ aya Prince Bola Oloyede dákun máa gbẹ́sẹ̀ bàtà nígbà ọdún ẹ̀ lóde owó màmá Máyọ̀wá owó màmá Yétúndé màmá Suiri Bọ́ládé ni mo kì í yẹn ọgọ́ta ọdún nílé ayé kéré mi kọ́ dúpẹ́ lọ́wọ́ ọba tó dá ọ sí dọ̀jọ́ òní ọ̀pọ̀ lẹ́jọ́ sùn lálẹ́ àná tó jẹ́ pé wọn ò níṣẹ́ yìí o àmọ́ àbọ̀ dúpẹ́ lọ́wọ́ ọba àyà wọn ló sọ gbòòrò kí lẹ̀ wọ òun nílé ládébíjú. àárọ̀ tí bẹ̀ lóde Òṣogbo ọkọ rẹ̀ lò Òṣogbo fíwù ní Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ ọlọ́mọ yọyọ ètí bẹ̀ lóde Òṣogbo ọkọ rẹ̀ lò Òṣogbo fíwù ní láfi pé sẹ́lẹ̀ rú àgbo